Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Mori update DKY saying, and it's so funny to me. He said, una they protect, una they laugh at VDM's noodles, but una they protect Saida's own. See, let me tell you something. Women supporting women. Women, we always have this soft spot for ourselves. You understand? And go see so women will always support women. Oh, good, emotional, clinical, that kind of thing. But with that being said, I don't even know what the fuss is all about. It's more than enough for you not to be like, it's like you want water. It's a common thing. It's not even something special anymore to me. I don't have time to be ìwé èèyàn kan ti jáde ẹ máa sá lọ sórí Telegram. I feel like ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lẹ wá nǹkan bẹ́ẹ̀ yẹn kiri. If you are very very busy, I swear to God, mi ò ṣe ní Telegram. To be frank, mi mọ bó ṣe ń operate ẹ̀, mi ti ẹ̀ ní, mi mọ bí tó dorí kọ. So torí ìwòwò lẹ́lòmíì ṣe sí Telegram. Just imagine, you know, we focus on I still maintain it. I have not seen it. I'm not lying to you. I'm just talking based on what everybody say. This thing that you in the next 1 year, in the next 1 week, everybody don't forget about it. You another person. This is like a ticket. It was like a ticket to being famous. That's how I feel. I will come out and intentionally leak you so that while you become famous. I will intentionally leak you. But we go to and spiritually pay. Hello me, only got off fishy. Emi was there, Emi ke. I'm a wow ni woki. Nah. And I be like, at the page you matter. You really shaking. Look at why he's trying to talk that people are just biased. That when if it's VDM, when you're share kakiri, VDM, on toko jeun, o shaking. Maybe when it comes to the men, they always abuse the men. But when it comes to the women, emotional kini is still sherry. Kini shon abose na shi. Taba ma dale atusa. Kò séyàn tó yẹ kí o wà online. She to get it. But what you want it cannot be eradicated. Kí la fẹ́ ṣe sí ṣáà ni move on. Ṣé we no go move on ni? Èmi ò mọ báwọn èèyàn ṣe ń gbà bí gba ọtí. Ọ̀rẹ́ ẹ̀ ló betray ẹ̀. Kò sí anybody tí ò lè betray ẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí anybody tí ò lè betray ẹ̀. As long as you have taken your phone, this is a thing that I do with my husband as well. You snap yourself, you record yourself. It's already on the internet. Má ṣe lóògùn ẹ̀. That's it. Má ṣe ní oògùn ẹ̀. Ìgbà míì gan, ìhòòhò tó máa ń leak by mistake. Tó jẹ́ pé àwọn míì wà wọ́n á ti set camera sínú ọbẹ̀ yẹn. Before you know, o ti bọ́ṣọ. Ẹ wo irú case Baba Jesha. He doesn't know that there is a camera. O ti bọ́ṣọ. Wọ́n ti record it. O ti tán. By mistake tó ní, o tẹ̀ tó ní mọ bí wọ́n ṣe leak. Ẹlòmíì wà ìṣekúṣe tó lọ ṣe. Wọ́n ṣá recording. Wọ́n fi blackmail ẹ̀. Kò sí. Let me tell you. Kò sí nǹkan anybody lè sọ. Ìhòòhò na water ń sìn. Kò sí irú kí ni okó ńlá ò lè dẹ́rù bà arúgbó mọ́. I swear. Èmi kò rí pé distraction ni gbogbo kìíní. Ẹlòmíì lórí òwe ló ti jókòó sí látànà. Ó pọ́n délẹ̀. Ó ṣe kíní. Ó pupa. Orí kíní ò pupa. Kíní kan. Kí ló kàn mí? Nǹkan tó bá wù kú. I don't give a fuck. You understand? Wọ́n máa ṣọ́wọ́ òkiri. Wọ́n ti èèyàn míì tún leak. Ibẹ̀ ló tún ọ̀gá lọ sí. Ẹlòmíì kò wà productive látànà dé ni. I swear. Kò sí productivity kan ọ̀rọ̀ ìhòòhò yìí from app to app ló jump. Kí náà sọ lórí TikTok. Ẹ jẹ́ lọ gbọ́ nǹkan tí lè sọ. Bó ṣe ń wo fídíò 1 hour tán. Ló wo live for 2 minutes. Ló wo live for 30 minutes. Ló wo live for kíní kan. Eléyìí ti sọ̀rọ̀ lórí ìhòòhò yìí. Distraction here and there. At the end of the day, 2 days ti lọ. Ìhòòhò ní ìhòòhò. Kò dówó fún ẹ.
àwọn tó get ẹ̀, if you don't get it forget about it, àwọn tó ti fi make owó wọ́n ti fi make owó. So now what? Kí là ń pọ́nlé? Lọ́gá sì sọ kinní kan, ìhòòhò kọ́ la wálé ayé ni. Àwọn tribe kan wà bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀, ìhòòhò náà wà, wọn kì í wọṣọ àtọ́, nudist náà máa ń gbé wọn. Mo ti rí wọn rí ìlú ìgàn lásán, wọn wọṣọ, I swear, kò tẹ̀ sí pátá, kò sí nǹkan kan, àti ìyá àti bàbá àtàwọn ọmọ wọn wọṣọ, I swear. Ìhòòhò kọ́ everybody wà ní, tó bá kú náà ìhòòhò kọ́ ló máa lọ. Ẹ jọ̀ọ́ kí là ń pọ́nlé? Okay, tẹ́ bá fẹ́ dóra yín, ẹ ní bọ́ ẹ̀yin ẹ wọṣọ kúrò nílé, ẹ máa bọ́ra yín sí ìhòòhò, ẹ tún máa dress ara yín láti dóra yín. Ìhòòhò kọ́ everybody wà ní. Àìmọye scan tó jẹ́ pé tó bá scan àti skeleton ẹ̀ gan-an máa scan síta. Àìmọye. Èmi ò freak ń pa ilé ìhòòhò jáde ká máa kígbe kiri, ìhòòhò ṣe kinní kan, ìhòòhò VDM yẹn gan. Tí ó bá ṣe pé mo lọ wo wọ́n ní billboard àwọn update billboard ń ṣe, so mo fẹ́ fi ṣe show mi wá mọ́. Ṣé mọ̀ VDM ń ṣe fídíò, billboard ń reply ẹ̀, so mi wá mọ́ update nǹkan tí mo fi rí òwò VDM nìyẹn. Mi ì rí mi ì rí first time tí mo rí lórí story billboard then, torí pé mo fẹ́ lọ wo àwọn update tó kọ kí lè wo, mo fẹ́ sọ̀rọ̀ nípa gbàgbós tó ń lọ lára àwọn méjèèjì. Nǹkan tí mo fi rí òwò VDM mi ì rí. Ṣé mo fẹ́ máa ṣọ́ kiri? Òkú èèyàn kan leak, ẹ jẹ́ á lọ wò. Òbò èèyàn kan leak, ẹ jẹ́ á lọ wò. No, I'm too mature than all that. People are making billions. Here we are screaming, ìhòòhò èèyàn kan leak. Distractions. It's too much. It's too much, and it's part of the problem, Tani, because it's hitting us raw. Distractions is nǹkan tó ń destroy. Ọlọ́run ọba ló lè túnṣe. Ṣé rò pé òkè àwọn Middle East àbí àwọn Asian, ká tẹ̀sọ́ pé àwọn Asian, ṣé ìhòòhò wọn kì í leak ni? Ẹ wá rí tán máa gbé lórí. Ẹlòmíì ò lọ bí iṣẹ́ ń sìn. Sunday ló kọjá lọ tí kò sẹ́ni wẹ̀dì tó. Ẹ máa rí tán máa gbé sórí pé ìhòòhò èèyàn kan ti leak, ìhòòhò nǹkan tá fẹ́ máa sọ nìyẹn. You know, we get distracted easily. Ibi tó bá wù kó gbó ẹ̀ dé, èèyàn tó bá wù kó ju òwò ẹ sí, ìhòòhò náà wọ̀ta. Tó bá fẹ́ wò lọ sórí porn site, ó kún bẹ́ẹ̀, àtàrúgbó, àtòkú, àtàlàyé. Àwọn kan tó wà attracted to dead body. Òkú làwọn kan tó ń bá sùn, ó wà lórí porn site. Àwọn míì ìgbẹ́ náà tún jẹ, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ẹ má lọ Google ẹ̀, 2 ladies 1 cup. Tó bá Google ẹ̀ o lè ṣe èrè. 2 girls 1 cup. So kí ni àwọn pọ́nlé? Wọ́n yàgbẹ́ síra wọn lẹ́nu báyìí ni. Ní ayé yìí, a lot of, if it's not money, if it's not making us money, ẹ kó ṣì. Wọ́n máa ranjú wo ìhòòhò obìnrin ẹgbẹ́ mi àbí màá download mo ní ìhòòhò ẹ̀. Wọ́n ní àwọn kan tó lè tún àwọn kan sọ pé ẹ jù sí mi nínú inbox ṣẹ́ ti rí. Àwọn èèyàn tún ń ṣe disclaimer. Tó bá lọ ju ìhòòhò síyàn nínú inbox tó wá jẹ́ content creator, ṣé o mọ̀ pé wọ́n á flag account ẹ̀ àti inbox àti orí page ẹ̀. Wọ́n á flag account ẹ̀. I don't keep stuff like that. I don't even see it. I don't look for it. Torí mo mọ̀ pé one thing, it cannot be on Instagram because of the guideline policy. It cannot be on YouTube. There's guideline policy. It cannot be on Facebook. There's guideline policy. The people that follow me on WhatsApp, wọn kì í ṣe irú àwọn tó ń ju òwò káàkiri. So you cannot even see it there. Ibi tẹ́ ti ń ṣòṣì, tẹ́ ti ń tẹ̀lé ra yín náà lẹ́ ti máa rí irú nǹkan bẹ́yẹn. Where you people go, I don't go. That is it. Orí obìnrin ẹgbẹ́ ẹ wá gbé parí. Ẹ jọ̀ọ́ ẹ send sí mi. Mo fẹ́ rí àwọn ìtẹ́ bá rí báwọn èèyàn ṣe ń beg torí wọ́n fẹ́ rí obìnrin ẹgbẹ́ wọn. I mean, look at these people. Be like, ẹ wá sọ pé ìyà kan jẹ yín, ayé yín ò dáa. When people are making money, you are checking ìhòòhò ẹgbẹ́. Èló ló ti pa? Èló ló ti pa? Ní obìnrin kan betray anybody kan kó sí lọ. Obìnrin ni mí Israel, ẹ jọ̀ọ́ ṣé ń ṣe lesbian ni kí n máa wá àwọn obìnrin ẹgbẹ́ mi káàkiri àbí kí n máa save ìhòòhò obìnrin ẹgbẹ́ mi sórí fún ìhòòhò ẹ̀ lélẹ́yìí, ìhòòhò ẹ̀ lélẹ́yìí, kí ni mo fẹ́ fi ṣe?
àbí kí n máa save ìhòòhò ọkùnrin sórí fóònù mo dẹ̀ lọ kọ́lé ìhòòhò ẹni yìí ni oko BGM bó ṣe rí leléyìí. Èmi kẹ̀ Ọlọ́run má jẹ́ àwa ní I'm too mature than all of that. Wọ́n kọ́ tẹ̀ ń pariwo lé lórí yẹn. I don't have it. I have not seen it. I maintain that. I swear with my life. Mi ò tí ì rí òwò yẹn báyìí pẹ̀lú ojú mi. And I don't care about it. Because it's nonsense. Mo fẹ́ fi ṣe. Ṣé ó fẹ́ dowó fún mi? Tí bá rí kí ló wà máa ṣẹlẹ̀? Ó máa add value to my life. Kí ni mo wá wá fún? Ẹ wo mindset ní ayé o. Àwa ti ju gbogbo ibẹ̀ yẹn lọ. Ìwọ tó bá wù yín kẹ́ gbé jáde. Ẹ bá ìkó fún ara yín jáde. I don't care. As long as it's not going to make me money. I don't care. Ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.